Bismillahirrahmanirrahim. Dr. Praise and the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lẹ́ni bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Alárágbá yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsèmọ̀gù. La fi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí tó ní ká ló ládẹ̀ ń lò ọba ńlá ń dákun má jẹ́ ká ṣiṣẹ́ ọba tó rí gbogbo ẹ̀dá ta orí ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ àbẹ̀ ọ́ gbóhùn wa. torí lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lẹ́ni bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé ń jẹ́. Àwọn tá a fi ṣẹ́ rí náà àwọn nìkan náà ń jẹ. Wọ́n fàyà kú Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ẹni mọ̀nà ni mọ̀nà. Ẹni tí ò lágàn kò lè mọye tán tágàn bó bá dọjà ṣe ti gbọ́. Ẹni tí kò mọ yìí. Mo kí onílé bẹ́ẹ̀ ni mo kí àlejò ní gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní kẹ́ ní àǹfààní kẹ́ máa wò mí ní òní. Èmi náà ni ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutí Ọlátìbóyè tí ayé mọ̀ sí mi jẹ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ lórí ètò yìí ní àwọn nǹkan tí a gbé dání tí a máa ń ṣàlàyé fúnra wa. Nínú àwọn nǹkan tí a gbé dání òun náà ni bí a ṣe ń lo ewé àtegbò fún ìwòsàn fún àrẹ̀mọ, bí a ṣe ń lo ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí numerology tàbí astrology, àti bí a ṣe máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá àti ọ̀nà àbáyọ láwọn nǹkan tá a gbé dání lórí ètò yìí kí lèyí kó máa jẹ́ àǹfààní fún gbogbo wa. Mo wá kí gbogbo wa lẹ́ẹ̀kan sí i, mo kí ọkùnrin wa, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà ní gbogbo àyíká yìí tẹ́tí ní àǹfààní tẹ́tí ń wò mí. Ojú yín tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́, etí yín tí ẹ fi ń gbọ́ mi tí náà lè di. Tó bá jẹ́ pé àárọ̀ ni àwa mo kí wa ẹ káàárọ̀, tó bá jẹ́ pé ọ̀sán kí wa ẹ káàsán, bá ẹ pálẹ̀ mo kí ẹ kálẹ́. Èmi náà lọmọ yín lẹ́ẹ̀kan sí i, àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutí Ọlátìbóyè tí ayé mọ̀ sí mi jẹ́. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí kí lè kó fún wa ní àǹfààní lórí àwọn nǹkan míì tá a ti ṣe àti èyí tí a ti ṣe, torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Kí ni nǹkan tí mo mú wá fún wa ní òní? Òun náà ni ohun tí a mọ̀ sí ẹ̀rọ mágùn. Ẹ rí kí ni nǹkan tí a ń pè ní mágùn gan? Níbo ni ẹ̀dá tí máa ń kó mágùn? Sọ́kùnrin máa ń kó ni? Sọ́kùnrin nìkan ló ń kó ni àbóbìnrin náà máa ń kó? Báwo ni ìpìlẹ̀ mágùn gan? Ẹ rí mágùn, ọ̀rọ̀ tí ó tẹ̀lé mágùn nǹkan tó pọ̀ ni. Ọ̀rọ̀ tí ó tẹ̀lé mágùn nǹkan tó pọ̀ ni. Mágùn wọn a máa fi lé obìnrin lára ni. Ọkùnrin máa ń kó látara obìnrin. Tí obìnrin bá ní mágùn tí kò bá rọ́kùnrin kó lára ẹ̀, irú wọn a máa fa inú rúnrún. Tí wọ́n bá lé obìnrin ní mágùn, bóyá wọ́n expect kí ọkùnrin kó gùn ún, kóun fò sánlẹ̀ kó kú. Tọ́kùnrin bá ti gùn ún, irú obìnrin bẹ́ẹ̀ inú a máa rún. Tẹ́sọ̀ ó yàtọ̀ sí mágùn o. Tẹ́sọ̀ ó yàtọ̀ sí mágùn.
tí wọ́n bá fi tẹ̀sọ̀ sí ara obìnrin lára ó sì máa ń pẹ́ lára obìnrin ju mágùn lọ. Tẹ̀sọ̀ ni bí ìgbà míì tó jẹ́ pé tí ọkùnrin tó bá fẹ́ bá obìnrin tó bá ní tẹ̀sọ̀ gùn nínú kó gùn ún kó máa bẹ̀rẹ̀ sí ní bì tàbí kó gùn ún kí nǹkan ọmọkùnrin ẹ̀ kó má yọ kúrò lára obìnrin náà mọ́, ìyẹn ni tẹ̀sọ̀. Mágùn tiẹ̀ tí ọkùnrin bá lu mágùn lára obìnrin a ní lùlùkulù lágbára Ọlọ́run. Tí ọkùnrin bá lu mágùn lára obìnrin irú ọkùnrin bẹ́ẹ̀ tó bá yọ tán oríṣi mágùn pọ̀. Àwọn mágùn kan wà tó jẹ́ pé lójú ẹsẹ̀ ni ó bẹ̀rẹ̀ iṣẹ́. Mágùn kan wà tó jẹ́ pé tẹ̀sọ̀ kan náà wà tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ gun orí obìnrin nǹkan ọmọkùnrin àlè tó fẹ́ gorí obìnrin yẹn á kákò kò ní lè wọlé. Tó bá tún ti dìde á tún nà padà, tó bá fẹ́ gùn á tún kákò. Tàbí tí ọkùnrin bá fẹ́ gun obìnrin tó fi tẹ̀sọ̀ sí lára nǹkan ọmọkùnrin yẹn á rọ ni. Tó bá tún dìde kúrò lórí ẹ̀ á tún dìde, tó bá tún fẹ́ kíbọ̀ á tún rọ. Oríṣi tẹ̀sọ̀ pọ̀. Tẹ̀sọ̀ àti mágùn ọmọ ìyá kan náà ni wọ́n àmọ́ wọ́n ní agbára jura wọn lọ ni. Mágùn tiẹ̀ tí wọ́n bá fi sí ara obìnrin oríṣi ọ̀nà ni ó máa ń gbà wá, ìyẹn mágùn. Ọkùnrin mi lè gun orí ẹ̀ kó máa bì, ọkùnrin mi lè gorí ẹ̀ kó máa tàkìtì, ọkùnrin mi ò lè gorí ẹ̀ kó máa kígbe omi o omi o, ọkùnrin mi lè gorí ẹ̀ kó máa kọ bí àkùkọ. Àwọn ìyẹn ojú ẹsẹ̀ nìyẹn. Mágùn tí kì í ṣojú ẹsẹ̀ ó ní kí ọkùnrin lu mágùn lára obìnrin kó bẹ̀rẹ̀ sí ní sín, kó bẹ̀rẹ̀ sí ní sín, ó ṣe tán ó kàn ń sín, ó ń sín, ó ń sín. Ọ̀rẹ́ wa tó bá tètè mójútó ọ̀rọ̀ ara ẹ̀ wàá sín kú ni. Ó wá lè lo ọdún kan sọdún méjì àmọ́ sínsìn náà ní sá. Yàtọ̀ sí kàtà ẹni tí kàtà ṣe yàtọ̀. Ó bọ́lẹ̀ lórí obìnrin láàrin ìṣẹ́jú bíi 5 sí 10 ó ti ń sín, ó ti sín tó ẹ̀mẹwàá, gbogbo ojú ti pọ́n, imú ti ń somi, ó ti lo mágùn rẹ̀ wá. Kódà ọ̀rẹ́ mi kan ó máa ń sọ fún mi pé tí òun bá fẹ́ lọ jáde lọ bá àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo láwọn girlfriend òun máa ń rọ ẹ̀rọ mágùn sínú òkè. Eléyìí tó ṣe ìyàwó ilé o, pé ìyàwó ilé ló ń bá ṣe o. Torí ibi tí ilé ayé burú dé ń sìn, kéèyàn ṣọ́ra sí i, kéèyàn kó ṣọ́ra sí i. Ẹlòmíì ọkùnrin mi kan lè máa déètì obìnrin kó jẹ́ pé ó láìkì ọmọ náà kò fẹ́ kẹ́lòmíì owó ń dùn ó lè lé mágùn. Ìwọ tó dẹ̀ mọ̀ pé ẹnìkan ti lé mágùn ó lọ àbàgbésí ayé ẹ jẹ́ wọ́n tó bá tètè rẹ́rọ̀. Ó ló máa ń bu nǹkan ẹ̀rọ mágùn sínú kékeré kan ó gbé sínú báàgì òní tó bá ṣe tán òun rámì kankan o òun ó dájẹ ni straight. Oníjọ́ kan lọ́mọ yẹn wá sọ pé kí ló dé gbogbo àtàbá ti wá bẹ̀ ló ń gbé nǹkan tó máa ń dájẹ ní à òun fi ń treat ara tó ni o. Mágùn kò dẹ̀ dìgbà tí wọ́n bá na nǹkan sílẹ̀ lẹ̀ pé kò dáa kọjá. Ọ̀nà táyé fi ń fi mágùn kànyàn sí pọ̀. Kódà ọkọ tó wà ńlé bí àwọn àtẹnìkan ní misunderstanding wọ́n fẹ́ràn ìyàwó ẹ̀ wọ́n fẹ́ gbà mọ́ ẹ lọ́wọ́, wọ́n lé mágùn ìwò mọ́. Tàbí kó jẹ́ pé ọkùnrin yẹn bóyá wọ́n ti lé wọn rí mú, wọ́n ti ṣe oríṣiríṣi iṣẹ́ sí wọn rí ṣe wọn ni ẹja lo ìyàwó ẹ̀. Ọ̀nà táyé máa fi ń ti mágùn tó máa fi ń fi sílẹ̀ fún yàn pọ̀. Ẹlòmíì olórí burúkú lẹlòmíì a fi mágùn lẹ̀ nítorí pé ó fẹ́ bá ìyàwó sùn. A fi mágùn lẹ̀ a fi lẹ̀ fún tó bá ti fi lẹ̀ fún. Àwa jẹ́ mágùn tí ò ní lè ṣèyàn léṣe bóyá èyí tó jẹ́ pé tó bá ti gorí ẹ̀ á bì. Láàpù tọkọ bá gorí ìyàwó ẹ̀ tó bá bì lẹ́ẹ̀kan ẹlẹ́ẹ̀kejì sí yóò dọ́dọ̀ ẹ̀ mọ́. Àwọn asáré lọ bá olórí burúkú tó fi sí lára a ní nǹkan tó ṣe ẹ̀ yìí àwa náà la máa mú kúrò. Ó ní nǹkan kan téèyàn bá ti lò sínú tó bá ti fi bẹ́ẹ̀ lájọṣepọ̀. Tó bá ti fi bẹ́ẹ̀ lájọṣepọ̀ mágùn yó láti wọ́n á ṣe irú eléyìí látàrí pé wọ́n fẹ́ bá obìnrin yẹn ní àjọṣepọ̀ àti bọ̀tán rú àwọn ẹni bí ò ní dá láyé. Nǹkan tí mo ti treat rí ni o, mo fi Ọlọ́run mo fi búra, mo fi Káábà mo fi búra. Ó ní
kí ni àǹtù bonanza tí mo ṣe ń gbà yẹn abẹ́rẹ́ alábẹ́rẹ́ 111 mo ti sọ rí. Obìnrin kan ló pè mí ńgbà náà. Nígbà tí wọ́n pè mí, wọn sí Nàìjíríà o. Wọ́n ní wọ́n fi mágùn lẹ̀ fáwọn. Báyìí ló ń ṣẹlẹ̀. Ìgbà táwọn wá lọ bá ẹni táwọn máa ń lò. Ẹni yẹn ló sọ pé báyìí làwọn máa ṣe. Meanwhile ẹni yẹn ti toast wọn rí tí wọ́n sọ pé àwọn ò gbà, àwọn ò lè ṣe. Mágùn dẹ̀ wá wà lára obìnrin fún complete 5 years. Complete 5 years lọ́kọ ò fi súnmọ́. Nítorí pé ó fẹ́ báyàwó yàwó sùn, ó fi mágùn lẹ̀ fún. Well, èmi ò mọ nǹkan tí àwọn èèyàn máa ń rò nípa Ọlọ́run. Ọlọ́run tó jẹ́ pé láàárín ìṣẹ́jú kan sí méjì, ìwà bí tó wù, Ọlọ́run lè dà lé ẹ lórí. Ọkàn àwọn ẹlòmíì balẹ̀ o, pé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. Torí pé ó fẹ́ báyàwó yàwó sùn, ó dẹ̀ ná mágùn lẹ̀ fún. Ọkọ ìwà lè bá sùn mọ́, ìwà sọ pé wàá yọ kúrò. Bàtí wọ́n máa ń pè mí, tí wọ́n ṣàlàyé ọ̀rẹ́ fún mi, mo ní, báwo la ṣe ṣe irú eléyìí? Nǹkan tí mo dẹ̀ fẹ́ lò fún yín mà. Ọkọ yín náà ló máa bá ẹ ní àjọṣepọ̀. Tẹ́ bá ti lò tán, ọkọ yín á bá ẹ ní àjọṣepọ̀. Àmọ́ ẹ̀ sí Nàìjíríà báyìí. Àmọ́ ẹ dákun fún mi ìṣẹ́jú bíi mélòó. Mo pe àwọn tó tún jẹ́ bàbá fún mi. Mo ṣàlàyé wọn ní, iṣẹ́ àwọn tún kan wà. Alábẹ́rẹ́ 111 ni. Tí wọ́n bá ti ṣe tán, abẹ́rẹ́ yìí wọ́n dì í lóòdúrà tó wọn fún wọn ò dì mọ́lẹ̀. Pé àti mágùn ni o, ìdèkídè tó bá wà lára, gbogbo nǹkan kí nǹkan tí ò bá lè wà lára kó máa ṣèyàn. Gbogbo nǹkan kíní yìí ó tú. Mi ò ṣe fún yàn rí nígbà náà. Àǹtù yìí ó ní àwọn àyà kan tá a máa hàn. Àǹtù yìí wá jẹ́ méje. Sorry, 111 ní àhàn ẹyọ kọ̀ọ̀kan. Mo wá rí pé ọ̀nà wúmà yìí jìn. Ọlọ́run mo fi búra. Wáyé pé mò ń sọ àròsọ kó lè bá a dùn ni. Ó kú èmi ó kọ Ọlọ́run. Mo fi ọjọ́ tí màá lọ pàdé Ọlọ́run, mo fi búra ńjọ́ náà. Mo wá rí pé ọ̀nà wúmà yìí jìn kí n wá han 111 fún. Mo wá dọ́bù 111 yẹn, àǹtù yẹn lẹ́yọ kọ̀ọ̀kan. Gbogbo àǹtù yẹn jẹ́ 13. Gbogbo àyà tí yẹn fẹ́ hàn ó jẹ́ 13. Àmọ́ àyà kọ̀ọ̀kan 111 la máa hàn. Mo wá han àǹtù yẹn fún nílọ́po méje. Mo wá da gbogbo ẹ̀ pọ̀. Mo wá fọkàn kan gbé fún wọn. Pé ẹ lò báyìí. Pàtó dé ọ̀dọ̀ wọn oṣù kan, wọn pè mí. Mo kàn sí àìsí wọn jọ́ kan ní pé báwo lára o. Àwọn làwọn fẹ́ pè mí náà ni pé kí n fáwọn ṣẹ́jú lè bẹ́ẹ̀ sì pè mí padà nìyẹn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní dúpẹ́. Tán bá wà lórí ètò yìí, àwọn náà lè máa gbọ́, àwọn mi ò ní dáko èèyàn. Wọ́n bẹ̀rẹ̀ sí dúpẹ́, wọ́n dúpẹ́ gidi pé wàláhì pé kíní yẹn ti kúrò lára wọn. Ọkọ àwọn dẹ̀ ti ń ṣe dáadáa pẹ̀lú àwọn. Ìyẹn ní ìbálòpọ̀ ni mo mí. Ẹ̀yin náà wá wò ó. Kó wá jẹ́ pé nǹkan tí yóò pa ọkùnrin nítorí pé ó fẹ́ báyàwó yàwó sùn. Ó wá sí irú eléyìí. Olórí burúkú làwọn ẹlòmíì o. I'm very sorry to say. Ẹ wá rí ẹ̀rọ mágùn yìí tí mo mú wá fún wa ní òní. Báwo la ṣe máa ń ṣe? Níjọ́ tá bá ti pa àkókò adìẹ, ẹ jẹ́ ká kó fún, ẹ jẹ́ ká kó lókè kan, ẹ jẹ́ ká bu àdílé lórí. Níjọ́ tá bá péjọ ọká ní ọ̀dọ̀ yín, sọ pé kán kó fún ẹ kó lé. Ó di nǹkan méjì. Àbí? Ọjọ́ tí wọ́n bá pa òkété, kó gbogbo nǹkan nú ẹ̀, kó sínú ẹ̀. Ó di nǹkan mẹ́ta. Ọjọ́ tó bá pa pẹ́pẹ́yẹ, akọ pẹ́pẹ́yẹ, kó gbogbo òfun nú ẹ̀, kó sínú ẹ̀. Ìyẹn náà ti tó. Dáàdí tó pọ̀ sí. Gbé pamọ́, gbé síta. Tó bá jẹ́ pé ìwọ tó jẹ́ pé o ní nǹkan bí bóyá fà tàbí babaláwo tó ń ṣe nǹkan, ẹ má jẹ́ ká gbé kíní sínú ilé, ẹ jẹ́ ká gbé sẹ́yìn kùlé. Ó dẹ̀ ti di tó bá ti tó stage kan tó bá ti pẹ́ńbẹ̀ dáadáa, ẹ jẹ́ ká tú, ẹ jẹ́ ká máa bu díẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tí nǹkan bá ń ṣe lára. Anything at all. Inú obìnrin ni o, obìnrin ò mọ nǹkan tó ń ṣe o ní o, nǹkan kan dààmú ọkùnrin inú ni o. Tàbí ó ti rìnrìn àrè, ó ti lọ lu mágùn. Inú ẹ̀ ń kán gbùrùgbùrù. Gbé bí ṣọ́ọ̀tì kan ló ráńbẹ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, nǹkan náà ò relief wa. Ẹ wá rí ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ́nà ìdí. Èmi náà lọmọ yín àbúrò yìí ló fẹ́ yín Dr. Mutiola Látìbóyè tí ayé mọ̀ sí mi jẹ́. Tó bá dìgbà mi á tún mọ ọ̀rọ̀ mi tó yàtọ̀ sí eléyìí wá. Lẹ́ẹ̀kan sí máa gbàgbé láti subscribe sórí ètò kílíkì wọn fún wa ní àǹfààní lórí àwọn nǹkan mi tá ti ṣe àti èyí tá ti ṣe. Torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Ó dàbọ̀.
Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó fàyà kún wọn.